only yago ẹ̀yin ìyá mi ẹ má bínú pé ǹjẹ́ kẹsùn ọ̀rọ̀ kan ní jáwọ́ jasẹ̀ nínú mi ọ̀rọ̀ náà sì ti ń jà rìnrìn nígboro òun mo wá ní wá béèrè di rẹ̀ lọ́wọ́ yín bó ló ti jẹ́ kò sọ̀rọ̀ èèyàn méjì tó kọjá ọ̀rọ̀ Máyégún ìyún Àyìndé Màṣá àtọ̀rọ̀ Bádírá olórí Àjọkẹ́ ìyún olórí Aláàfin àti kú bàbá yèyé aláṣẹ ìkejì òòṣà kì í sì ṣe ìkejì òòṣà òun gangan lòòṣà bó lọ̀rọ̀ náà ti jẹ́. Àkànní má má bínú a ṣe fúnfúlẹ̀ lọ́wọ́ ni àti mọ̀ kankan pa rẹ̀. ẹ mọ̀ nǹkan kan pa rẹ̀. bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ náà ṣì rújú. ẹ gbọ́ nǹkan kan pa rẹ̀. kí wàá ní lájọ rí fóònù tẹ́ béèrè lọ́wọ́ mi mébí gbogbo ohun tẹ́ bí mí ni mò ń ṣe fún yín. ìwọ béèrè iPhone ìwọ béèrè Infinix ìwọ sì béèrè Tecno mébí gbogbo ẹ̀ mọ́ fún yín kẹ́ lè má bá mi ṣèwádìí ọ̀rọ̀ kẹ́ lè má kúrò ní social media kẹ́ ẹ má gbọ́ gbogbo ohun tí bá ń lọ èmi gan ikú ń bẹ̀ ìgbà míì èmi ríná chájì làpì mi ẹ wá gbọ́ mi ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta kẹ́ ẹ súré tètè ẹ lọ lè ṣèwádìí ọ̀rọ̀ wá àwa ìrólé apá kan ká dá apá kan sí gbogbo ẹni tó bá lọ́wọ́ nínú bíbọ̀ lórúkọ jẹ́ ìyún àwọn blogger níbi tá a ti pèsè dá wọn náà ní tá a ti dá sẹ̀ríà fún wọn á jẹ́ wọn mọ̀ pé èèyàn ìbanilórúkọ jẹ́ àìsí ìpurọ́ gbáyé Àkànní lọ ń padà bọ̀ àwọn ìyá mi ò jẹ́ mọ̀ tí wọ́n bá dé.